padà gbogbo ẹ̀yin tèmi ṣẹ́yìn náà ṣàti pé mo yẹn sọ lẹ ṣe bá ọ̀rọ̀ kúnnùwé kọ́bọ̀ ṣẹ́yìn náà ti rí pé téèyàn bá ní sùúrù ọkọ ìyàwó ní sùúrù ni o kò dẹ̀ tún wá bá àwọn ọ̀rẹ́ burúkú rí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ kan wà tó yẹ pé tọkọ bá ti sọ pé tọkùnrin bá ti sọ pé ẹni tí mo fẹ́ fẹ́ lílẹ̀ àwọn náà ti sọ pé àkíni òun má tẹ̀lé lé járe mo lọ́mọ kan ní járe mo ní ọmọ kan ní bíjì lẹ́gbẹ́ tí n bá fún ẹ báyìí irọ́ wọn lè aṣọ wọn lójú kan làdá àwọn ni mo wá bèrè kankan lọ́wọ́ wọn ni àbí ẹ̀rù báyìí ṣe bẹ́ẹ̀ náà gbọ́n kan tó sọ wọ́n lérò tí ẹ̀ bá wọn pé torí àwọn ojú kan báyìí òun làdá àwọn ni nígbà tí mo wá process mo ká ìyàwó ẹ jẹ́ ká gbọ́rọ̀ wò lẹ́nu ìyàwó náà ìyàwó ní pé ìyàwó tẹ̀ wọ́n kọ́ rẹ́rìn náà wò pé ń bo ni káwọn tẹ̀ ti bẹ̀rẹ̀ àmọ́ kankan tíyàwó tiẹ̀ sọ tó jẹ́ ìyàlẹ́nu fún mi wọ́n nígbà tí ọkọ máa kọ́kọ́ propose sáwọn tó máa kọ́kọ́ fáwọn nírìn pé will you marry me ìyẹn sáré ló sáré tí tèmi sáré náà ló sáré interest mi pé gbogbo ẹ̀yin ará lé mo gbọ́dọ̀ má mi lè wá fún yín níyàwó bá sọ pé ní ọjọ́ ara ti ń fún àwọn pé màá wá bẹ́ẹ̀ lọ́fíìsì màá wá ṣe kíní kan wọ́n ní pé àmọ́ ńgbà tí wọ́n wá táwọn débi tí wọ́n ti fẹ́ nà ríǹgì sáwọn tó ń nà sáwọn báyìí làwọn mẹ́rẹ́ ní mo bá rẹ́rìn mo bá bèrè lọ́wọ́ ìyàwó pé èwo wá lè rẹ́ kí ló dé tẹ̀ ń sá ṣe ń sábú ríǹgì ni àbọ́kọlẹ̀ ń sábú èwo nu méjèèjì wọ́n ní rárá o wọ́n ní pé bọ́n ṣe fáwọn ní ríǹgì yẹn àwọn ohun tí ẹ lè explain ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ jẹ́ ká tẹ̀ tún lọ wo bí ìyàwó gan-an ohun tí ìyàwó sọ nípa ìgbà táwọn fẹ́ gba òrùka lọ́wọ́ ọkọ àwọn.